Listen to your zodiac signs daily predictions for today, Monday, March 24, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Monday, March 24 ọdún 2025 tí a wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọba ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan yan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, lénìí ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́ yín, ẹ sì máa lè yanjú àwọn kan tí ẹ ti ń fẹ́ yanjú níbi iṣẹ́ látijọ́ mẹ́ta. Lénìí àwọn èèyàn máa support yín, màlẹ́bí àtọ̀rẹ́ máa support yín lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Bẹ́ẹ̀ sì ni àwọn tó jẹ́ bí àbúrò àbí ẹ̀gbọ́n ó ṣeéṣe kí wọ́n fẹ́ nílò ìrànlọ́wọ́ owó lọ́wọ́ yín lọ́jọ́ tòní, tí yẹn sì lè fẹ́ ṣàkóbá fún bọ́jẹ́ẹ̀tì yín, ṣùgbọ́n ìyípadà máa wáyé láìpẹ́ láì jìnnà. Ẹ kíyèsára, ẹ má bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun lọ́jọ́ tòní rárá, tàbí ẹ má ṣe daṣẹ́pọ̀ pẹ̀lú yàn rárá lọ́jọ́ tòní, kò dára. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ ṣe àwọn nǹkan tó á mú kí inú yín dùn, káyọ̀ yín kún, ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kún ohunkóhun lénìí. Rẹ́ẹ̀dì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, lénìí ìyípadà rere lè wáyé nínú ìgbésí ayé yín látàrí ọpọlọ pípé àti tẹpámọ́ṣẹ́ tí ẹ máa lò láàyè iṣẹ́ lọ́jọ́ tòní, tí yẹn sì máa tún bí àṣeyọrí. Gbogbo àwọn nǹkan tí ẹ bá fẹ́ plan lénìí fọ́jọ́ iwájú, ẹ lè plan á bí oore fún yín o. Lénìí kẹ́ tẹpá mọ́ṣẹ́, kí ẹ sì ní ìfaradà, ìyẹn máa ràn yín lọ́wọ́ púpọ̀ níbi ìdàgbàsókè àtàṣeyọrí. Lénìí sì kẹ́ kíyèsára, ẹ fi ìgboyà ṣe ohunkóhun, ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú ọtí mímu tàbí nǹkan tó dàbí egbògi olóró. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó ṣeéṣe kó fẹ́ fà á tí ẹ máa fi pàdánù àwọn kan ní kọ̀ọ̀kan. Ó kẹ́ kíyèsára, kò wá sí bí iṣẹ́ náà ṣe lè lágbára tó, agbára kankan máa wà fún yín, máa wà very energized. Bẹ́ẹ̀ sì ni èyí máa ràn yín lọ́wọ́ láti yanjú gbogbo nǹkan kí nǹkan tí ẹ ti ń pàtì látijọ́ mẹ́ta láàyè iṣẹ́ láti yanjú rẹ̀ lénìí. Lénìí sì rèé, ó dára kí ẹ rí dájú pé ẹ ṣọ́ àkókò lò, kí ẹ kíyèsára pẹ̀lú àkókò, kẹ́ má waste time lórí ohunkóhun. Ẹ wá ní ìrètí pé gbogbo nǹkan máa dára, ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ sì má ṣe ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ lénìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, lọ́jọ́ tòní ẹ kíyèsára, ẹ má bẹnikẹ́ni fàfàǹfà, ẹ má bẹnikẹ́ni jìjà kankan rárá, bẹ́ẹ̀ ń gbéra yín lọ kóòtù lénìí tó ṣeéṣe kí wọ́n má dá yín ní àárẹ̀ rárá o. Kẹ́ kíyèsára ní àyè iṣẹ́ lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí iṣẹ́ fẹ́ gbomi díẹ̀, ṣùgbọ́n ẹ máa ṣàṣeyọrí kí ilẹ̀ tó ṣú ní àyè iṣẹ́ náà. Lénìí kẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú ọmọdé ó dára. Bẹ́ẹ̀ sì ni kẹ́ kíyèsára pẹ̀lú ìbínú, kẹ́ ṣe dáadáa sáwọn tí ẹ̀dìjọ́ ń ṣiṣẹ́, ẹ treat wọn pẹ̀lú àpọ́nlé, kẹ́ wá rí dájú pé ẹ kanra mẹ́nikẹ́ni, pàápàá àwọn tó jẹ́ olólùfẹ́ yín tàbí ẹni tó súnmọ́ yín. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá máa sọ̀rọ̀, kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Àyè iṣẹ́ máa dára tí ẹ bá lè tẹpá mọ́ṣẹ́ dáadáa lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì rí dájú pé ẹ wà determine lórí ohunkóhun. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22, ẹ ti ń tẹpá mọ́ṣẹ́ látijọ́ mẹ́ta tó sì dàbí ìgbà pé ó máa fẹ́ rẹ̀yìn tẹ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ rí dájú pé ṣàwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Bẹ́ẹ̀ sì ni ẹ máa fẹ́ wà introspective, á dàbí ìgbà pé kí ẹ wòye sọ̀rọ̀ ìgbésí ayé yín bó ṣe ń lọ. Ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní ó máa stable dáadáa. Bẹ́ẹ̀ sì ni kẹ́ kíyèsára, kí ẹ má ṣe wá nànú àpà rárá, kí ẹ wá múra dáadáa lénìí, kí ẹ dùn rí, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 8 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó
tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, èní sì tún dára láti fi socialize, láti fi báwọn èèyàn ṣe ìrínisí yín lénìí. Ó máa jẹ́ nǹkan tó máa ní òǹfà àti ọpọlọ pípé tí ẹ bá ní, ó máa fa àwọn èèyàn mọ́ yín dáadáa lọ́jọ́ tòní táwọn èèyàn máa yọ̀ mọ́ yín. Ó dára kí ẹ mingle pẹ̀lú àwọn ènìyàn dáadáa lénìí. Àwọn ọmọdé tó wà láyìíká yín wọ́n á bí ìdùnnú àtayọ̀ fún yín, tí wọ́n á sì tún jẹ́ kí ara yín tún yá gágá lọ́jọ́ tòní. Ìdàgbàsókè máa wáyé lórí ọ̀rọ̀ owó. Tí ẹ bá ti ń feel stressed bákan bákan, ẹ ṣàlàyé àwọn nǹkan tó ń fà á fún ọ̀rẹ́ yín àbẹ́ni tí ẹ finú tán láti jẹ́ kọ́kàn yín tún balẹ̀ pẹ̀sẹ̀. Lénìí kí ẹ rí dájú pé ìṣòtítọ́ ìṣòdodo, kẹ má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ́ fẹ́nikẹ́ni, kẹ rẹra yín ńlẹ̀, kẹ ṣe nǹkan yín létòlétò, kẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kóhunkóhun, kẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 8 kọjá 30 ìṣẹ́jú láṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe ká ìbàlẹ̀ ọkàn fẹ́ wáyé lọ́jọ́ tòní tí sì lè fẹ́ jẹ́ kí ẹ fojú fo àwọn nǹkan kan dá lára àwọn nǹkan tí ẹ bá fẹ́ ṣe, tàbí kí ó dàbí ìgbà pé ẹ ní fẹ́ ṣakitiyan dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ mójútó àwọn nǹkan tó yẹ kẹ́ mójútó kó má ba ṣàkóbá fáwọn nǹkan míì tẹ́ máa ṣe lọ́jọ́ iwájú láàyè iṣẹ́. Àwọn tó jẹ́ àwọn tẹ́ dìjọ́ ń ṣiṣẹ́ wọn á rọ̀gbà yín ká, wọ́n á support yín. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ sì wà determine ló dára. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ó ṣeé ṣe kí ọ̀rẹ́ yín kan àbálátùmọ̀ yín kan kí ó fẹ́ jẹ́ kí ìbáṣepọ̀ yín kó tún dánmọ́rán dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa fẹ́ lo àkókò àti ìgbà tó dára papọ̀, tẹ́ sì máa tún understanding dáadáa. Ẹ máa enjoy ara yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì bí nípa ọ̀rọ̀ owó, ó ṣeé ṣe kí tension fẹ́ wáyé láàrin èèyàn àti èèyàn lórí ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ máa ní support kan látọ̀dọ̀ ènìyàn kan tó dàbí opposite sex sí yín. Tó bá ṣe póbìnrin ní ẹni, wàá rí support látọ̀dọ̀ ọkùnrin. Tó bá ṣe pọ́kùnrin nìwọ, wàá rí support látọ̀dọ̀ obìnrin lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni support tí ẹ fẹ́ rí, ó ṣeé ṣe kí ó wulẹ̀ ràn yín lọ́wọ́ nípasẹ̀ iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ súrá ké sára kí ẹ wòye sí àwọn nǹkan tí ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé tó máa bí ṣáájú kí ẹ tó gbé lọ́jọ́ tòní o. Bákan náà sì rèé, ẹ máa láǹfààní láti clear up àwọn nǹkan tó ṣe kókó fún yín láti mójútó láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ free mind yín, kẹ́ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ fìfí àtọ̀yàyà hàn sáwọn èèyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, inú yín máa dùn, ayọ̀ yín máa kún, ṣùgbọ́n kẹ́ kíyèsára. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ sọ àwọn kan ní ìkọnù látàrí àìkíyèsára ìbìkítà lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ó dára kẹ́ tètè kúrò níbi iṣẹ́ kí ẹ wáyè láti lọlé láti lọ ṣàwọn kan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Tí ẹ bá ní àǹfààní láti invest sórí kankan lọ́jọ́ tòní, ẹ wòye sí dáadáa. Ẹ bèrè lọ́wọ́ àwọn tó ti ṣe irú ẹ̀rí ṣáájú kẹ́ tó kówó lé lórí o. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní dára púpọ̀ láti wá ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin èèyàn àti olólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni investment tẹ́ bá ṣe lénìí, lẹ́yìn tẹ́ bá wò tó bá sọ pé ó dáa, ó máa padà bí oore fún yín. Bẹ́ẹ̀ sì ni ó tún wá ṣeé ṣe kí àwọn kankan fẹ́ ṣẹlẹ̀ láàrin èèyàn àti olólùfẹ́ yín tó lè fẹ́ bí kọ̀yìn sí rẹ ní díẹ̀. Lénìí kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, kí ẹ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kó nira díẹ̀ fún yín láti express àwọn nǹkan tí tẹ́ ń fìlì nínú ara yín àbáwọn kankan tí ẹ fẹ́ ṣàlàyé fún yàn. Látàrí bá ṣe yín bí ìgbà pé àwọn tó rọ̀gbà yín ká, bóyá tension kankan wà láàrin yín. Bẹ́ẹ̀ sì ni lénìí ẹ rí dájú pé ẹ compose ara yín, kí ẹ sì rí dájú pé ẹ reason nípa àwọn nǹkan tó lè bí ọ̀nà àbáyọ ju kí ẹ máa feel negative lọ, kò dára. Lọ́jọ́ tòní sì rèé, ẹ rí dájú pé ìgboyà àti ìgbàgbọ́ ó wà fún yín. Ìyẹn á sì ràn yín lọ́wọ́ láti wá ìyípo padà lórí ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ bí nǹkan tí ó tọ́. Lénìí kí ẹ rí dájú pé ẹ sinmi dáadáa, kí ẹ fi restore energy yín. Bẹ́ẹ̀ sì ni ó dára tí ẹ bá gbé olólùfẹ́ yín jáde lénìí, ìyẹn á tún jẹ́ kí ìbáṣepọ̀ yín kó tún dánmọ́rán dáadáa sí. Ẹ mọ́kàn balẹ̀, kí ẹ gbà láfíà láàyè. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí.
gbogbo àkókò tá a wà látòwúrọ̀ ṣáájú aago 4 ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ó ṣeéṣe kí múdù yín má fi bẹ́ẹ̀ dára tó lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ tó sì wà láàrin ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín lè má fi bẹ́ẹ̀ dán mọ́rán dáadáa tó, ṣùgbọ́n gbogbo nǹkan tó bá jẹyọ kí ẹ rí dájú pé tètè mú yanjú rẹ̀ ní kíákíá. Ẹ fọgbọ́n àtòyé kún ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní. Àìjẹ́ bẹ́ẹ̀ ó ṣeéṣe kí nǹkan náà kó tún dàbí ìgbà pé ó tún fẹ́ máa wọ́ọ̀sì sí lọ́jọ́ tòní. Kí ẹ mọ̀ dájú pé èyí kì í ṣe ọjọ́ tó ṣe pé owó máa wá wọlé rẹpẹtẹ tó bí ẹ ti ṣe ń fẹ́. Kẹ wá kíyèsí ara kẹ mọ̀ bẹ́ẹ̀ fẹ́ mánéjì ara yín dáadáa lọ́jọ́ tòní. Kí ẹ bọ́jẹ̀tì àwọn nǹkan tẹ́ mọ̀ pé agbára yín ká, bẹ́ẹ̀ sì ni kí ẹ gbájúmọ́ṣẹ́ kí ẹ lè rore gbámú. Ẹ free mind yín kẹ́ sì jẹ́ kára yín yá gágá lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí gbà pé ẹ fẹ́ give up pátápátá pé nǹkan ìmọ̀ tí ẹ mójútó mọ́ látàrí pé kò sí ẹ̀gzẹ́gì bí mo ṣe ń fẹ́. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ìgboyà má fi bẹ́ẹ̀ sí fún yín kí ẹ sì má lè ní ìrètí rẹpẹtẹ. Ṣùgbọ́n tí ẹ bá lè wà ní ìrètí tí ẹ sì ní ìgboyà àti ìfaradà lọ́jọ́ tòní, àwọn ọ̀kọ́ kí nǹkan tí ẹ bá ń ṣe ó ṣeéṣe kí ẹ padà rí ṣe láṣẹ yanjú kó padà rí bí ẹ ṣe ń fẹ́. Kí ẹ sì mọ̀ dájú pé téèyàn bá ní positive mindset lórí nǹkan, ó tún máa jẹ́ kí nǹkan náà kó rí bí èèyàn ti ṣe ń fẹ́ ní kíákíá. Lénìí kí ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀, ìyẹn máa jẹ́ kí gbogbo nǹkan tí ẹ ń fẹ́ kó yanjú. Ẹ wá mọ́kàn balẹ̀, ó ṣeéṣe kí ẹ rí àwọn àǹfààní tuntun kan tó máa tún bí owó fún yín, tó máa bí ire fún yín látara àwọn tó rọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Ara yíyá gágá tí ẹ sì ní láti fi mọ̀ nǹkan tuntun, ó máa jẹ́ èyí tí ó máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tẹ́yin àti olólùfẹ́ yín tó bá ṣe pé láti ọjọ́ mẹ́ta ẹ̀ tí jọ sí papọ̀ ẹ̀ kí bẹ́ẹ̀ bára yín sọ̀rọ̀ lọ́jọ́ tòní, ìbáṣepọ̀ tó dánmọ́rán máa wáyé. Lénìí kẹ́ má wà kánjú ju bó ṣe ẹ lọ lórí ohunkóhun. Ẹ gbájúmọ́ ohun tó yẹ kẹ́ gbájúmọ́. Ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè. Ẹ má fi gbogbo nǹkan yín sí nǹkan tí ẹ ń retí kó lè tètè wọlé ní ìrọ̀rùn. Kí ẹ sì má ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fún èèyàn rárá. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti tẹpá mọ́ṣẹ́. Aago 7 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, múdù yín máa dára púpọ̀. Á dàbí ìgbà pé gbogbo nǹkan tí ẹ ti ń fẹ́ mójútó láti ọjọ́ mẹ́ta kí ẹ wá mójútó lọ́jọ́ tòní. Lè ní ẹ ní fẹ́ dìlé rárá. Gbogbo nǹkan tẹ́ máa fẹ́ náà ní pé kẹ́ tètè ṣe tán, kẹ́ tètè ṣàṣeyọrí lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ ní á jẹ́ kí ẹ ní ìdàgbàsókè lórí ohunkóhun tí ẹ bá ń mójútó pátá. Ọjọ́ tòní sì jọjọ́ tó dára fẹ́yìn tẹ́ ń ṣe real estate, tẹ́ ń ralẹ̀, tẹ́ ń talẹ̀ látàrí pé ó ṣeéṣe kí ẹ rí owó dáadáa nídìí rẹ̀. Ó ṣeéṣe kí ẹ wá fẹ́ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín tí yẹn sì dára. Ìyẹn máa tún jẹ́ kọ́jọ́ tòní sunwọ̀n fún yín. Lọ́jọ́ tòní ẹ lè bára yín nípò ẹni tó ń mísì olólùfẹ́ rẹ̀ púpọ̀. Pàápàá ẹni tó ṣe é pé ìwọ àti olólùfẹ́ rẹ̀ dìjọ pé papọ̀. Ó ṣeéṣe kí ẹ fíìlì wọn bákan lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ láti fi pilẹ̀ nǹkan tuntun, láti fi bẹ̀rẹ̀ business àbí project tuntun lọ́jọ́ tòní. Lénìí kẹ́ wá kíyèsára àkókò tí ẹ bá free díẹ̀ kẹ́ rí dájú pé fi relax, kẹ́ fi relax kẹ́ ṣe nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ wá rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pàṣírí mọ́ lórí àwọn nǹkan kọ̀ọ̀kan yín. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.